jẹ́ àtúnkù dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ròyìn wá lájà ọbalẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Ojú tẹ fún wọ ojú náà ní fọ́, etí tẹ fi ń gbọ́ wá, etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Agara kì í dé ní ṣe Elédùmarè, agara ò ní dá wa. Ó sì ń fi lé kí wa pé àtúnkù pọ̀pọ̀ sísìn òpin ọ̀sẹ̀ ìsinmi aláyọ̀ báyìí Elédùmarè yóò máa fún ẹnìkọ̀ọ̀kan wa ṣe. Ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ mú wá sójú mọ́ máwòrán àti tí gbọ́ ẹ̀yìn tẹ̀jẹ́ olólùfẹ́ wa ẹbẹ̀ mà pé ó kọ́ mi ò yí padà. Àyànfẹ́ Elédùmarè òun lè mí jẹ́ kókó oníròyìn rèé ẹja gbé yẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Wike ní láti sọ ara rẹ̀ gidigidi kó dẹ́kun sísọ àwọn ènìyàn di aláìnílé lórí nílùú Àbújá. Ẹgbẹ́ òṣèlú AAC ló kìlọ̀ fún Nyesom Wike bẹ́ẹ̀. Ẹ má tẹ̀lẹ́nu o torí skáàmù ni wọ́n lọ́la. Sowore ti sọ̀kò ọ̀rọ̀ sí àkójọpọ̀ Àtíkù àti El-Rufai lórí ètò ìdìbò ọdún 2027. Ó ní skàmà lásán ni gbogbo wọn jẹ́. Gbajúmọ̀jà olóṣèlú tó tún jẹ́ alága kanṣu ní ìpínlẹ̀ Èkó ti padà jáde láyé báyìí lẹ́yìn àìsàn ọlọ́jọ́ pípẹ́ èyí tó ṣe é. Ní ìpínlẹ̀ Èkó náà ni mo wà. Ilé-ẹjọ́ sọ arákùnrin kan sẹ́wọ̀n oṣù 3 lórí ẹ̀sùn pé ó ń ta owó náírà tuntun ní ìpínlẹ̀ náà. Ó yá ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Olúwo tìlú Ìwó ti fẹ̀sùn kan Ọọ̀ni tilé Ifẹ̀. Ó ní orí adé náà ó ń wá ìṣubú òun lẹ́yìn tó ń ṣe àtìlẹ́yìn fún tán láti dépò ọba. Àwọn jàǹdùkú tá a tún lè pè ní agbébọn náà ya wọ mọ́ṣáláṣí ńlá kan ní ìpínlẹ̀ Kánò. Wọ́n ṣekú pa ènìyàn kan, ọwọ́ sì ti bà 12 lára àwọn oníṣẹ́ láabi náà. Ìjọba ìpínlẹ̀ Èkó ń gbé arákùnrin yìí lọ ilé-ẹjọ́ láìpẹ́ yìí o látàrí pé ó dalẹ̀ síbi tí kò bófin mu ní ìpínlẹ̀ Èkó náà. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Wike ní láti sọ ara rẹ̀ gidigidi kó sì dẹ́kun sísọ àwọn ènìyàn di aláìnílé lórí nílùú Àbújá. Ẹgbẹ́ òṣèlú AAC náà kìlọ̀ fún Nyesom Wike bẹ́ẹ̀. The African Action Congress AAC ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ẹ̀ka tìlú Àbújá ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe kìlọ̀ ńlá fún ẹni tó jẹ́ mínísítà fọ́rọ̀ olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá Nyesom Wike lórí bí ó ṣe ń ṣe bẹ́ẹ̀ da ilé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń dàwó láì fún wọn ní àjẹmọ́nú tó tọ́ sí wọn. Nígbà tí ẹgbẹ́ AAC látẹnu ẹni tó jẹ́ alága nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún l'Àbújá Agena Robert Ande èyí tó ṣe ìkìlọ̀ náà fún Nyesom Wike. Ó ṣe ìkìlọ̀ wípé níṣe ni Wike ń lọ wá agbára àti pé ó ti sọ àwọn ènìyàn ní pàtàkì jùlọ náà ní agbègbè Kìṣírí àti àwọn agbègbè míì ní olúùlú ilẹ̀ tí ń ṣe Àbújá. Ó ti sọ wọ́n di ẹrú àti àwọn ènìyàn tí wọn ò fẹ́ rí ní ìlú Àbújá náà mọ́, pẹ̀lú bó ṣe ní àlàyé pé ó ń da ilé àwọn ènìyàn náà ó dàwó láì ṣe pé fún wọn ní owó àjẹmọ́nú tó tọ́ àti èyí tó yẹ. Bẹ́ẹ̀ bá sì gbàgbé àti múròyìn kan wá ṣáájú àsìkò yìí níbi táwọn olùgbé agbègbè Kìṣírí yìí tẹ́tù fẹ̀sùn kan Nyesom Wike wípé ó wó ilé àwọn lọ́nà tí ò bófin mu àti láì ṣe ìwádìí tó tọ́ àtèyí tó yẹ tó fi wó ilé ọ̀hún. Bẹ́ẹ̀ náà tó fẹ̀sùn kan Wike pé kàkà tí ó fi fún àwọn ní owó gọbọi táwọn yóò fi tu ilẹ̀ bòmíì táwọn yóò fi tẹ̀dó síbẹ̀, níṣe ni ó pín owó tí kò tó kankan 70,000 naira fáwọn èèyàn kan, 150,000 naira fáwọn ẹlòmíì. Nílẹ̀ tó sì ṣe ní àlàyé pé owó ọ̀hún kò fi àyè sílẹ̀ láti rí ilẹ̀ lásán, láti rí ilé lásán rẹ́ǹtì yún láti ya ilé ọ̀hún gbé. Ká tó wá ṣẹ̀ṣẹ̀ sọ pé àwọn ará ilẹ̀ míì láti fi kọ́ ilé tí ó dàwó mọ́ àwọn lórí. Wọ́n fi ẹ̀sùn kan Wike pé ìwà ọ̀dájú àti ìwà ìkà ó ní ó wù fáwọn olùgbé agbègbè náà, pẹ̀lú bí wọ́n ṣe ní àlàyé pé kò fún àwọn lówó tó tó àti èyí tó yẹ. Èyí ló sì fà á ẹgbẹ́ AAC ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá táwọn fi ṣe ìkìlọ̀ náà fún Wike pé kó sinmi wíwó ilé àwọn ènìyàn láì fún wọn ní owó tó tó àti àjẹmọ́nú wọn lórí ilé ọ̀hún tó wó. Bákan náà ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ yà bàrà lọ síbi ìjàmbá ọkọ̀ èyí tó ṣẹlẹ̀ ní Kárù ní ìlú Àbújá níbi ọjọ́ mélòó kan sẹ́yìn, níbi tí ẹ̀mí ènìyàn 10 ọ̀tọ̀ọ̀tọ̀ tó ti ṣe bẹ́ẹ̀ dágbére fáyé látàrí ìbúgbàmù ọkọ̀ epo bẹntiró tó wáyé ọ̀hún. Wọ́n fi ẹ̀sùn kan Wike pé kì í ṣe kó tọ́jú àwọn tán farapa nìkan, ó ní ó ṣe kókó jùlọ bí kì í ṣe pé kẹ́ wá ojútùú
láti dènà irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kó má bàa wáyé mọ́ nípa pípèsè ọ̀nà ọ̀tọ̀ fáwọn ọkọ̀ agbépo ọ̀hún tí wọn yóò máa tọ̀ tí wọ́n sì máa rìn kí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kó má bàa tún wáyé. Wọ́n kìlọ̀ fún Wike lórí ọ̀nà méjèèjì yìí, wọ́n sì ní àwọn retí àbájáde rere o láti ọ̀dọ̀ mínísítà ọ̀hún nílùú Àbújá. Ẹ má tẹ̀lẹ́nu o torí scam báyìí ó ní Ọbalọ́lá Sowore ti sọ̀kò ọ̀rọ̀ sí àkójọpọ̀ Àtíkù àti El-Rufai lórí ètò ìdìbò ọdún 2027. Ó ní scammer lásán ni gbogbo wọn jẹ́. Ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú AAC lọ́dún 2023 Ọmọyẹlé Sowore tó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn òní ọmọ ti sísọ lójú egbò ọ̀rọ̀ yìí lásìkò tá ní ìtàkùrọ̀sọ pẹ̀lú rẹ̀ ní orí móhùnmáwòrán News Central TV ní àná òde yìí. Ibẹ̀ ni Ọmọyẹlé Sowore ló ti ṣe àlàyé wípé sẹ́rí àkójọpọ̀ Àtíkù Abubakar olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 àti ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna yan Nasiru El-Rufai ó ní ṣekúṣẹyẹ ó ní àwọn méjèèjì torí wípé àwọn méjèèjì yìí náà ti wà ní ipò táwọn adarí tòní tán wà ó ní wọ́n wà ń bẹ̀ lánàá wọ́n ń gbìyànjú àtúntì wà ń bẹ̀ lọ́la ó ní táwọn ọmọlédè Nàìjíríà tán bá fẹ́ rorí wọn jinlẹ̀jinlẹ̀ wípé wọ́n gbọ́dọ̀ ro ọpọlọ àti làákàyè wọn láti má tẹ̀lé agbègbè ìlérí orí ahọ́n táwọn méjèèjì tí wọ́n ń ṣe yìí ó júwe Àtíkù Abubakar gẹ́gẹ́ bí ẹni tí ó ti ṣubú látẹ̀yìnwá nínú ìṣèjọba tó ti ṣe igbákejì fún Olúṣẹ́gun Ọbásanjọ́ fún odidi ọdún 8 gbáko. Ó ní Àtíkù kò rí ìkójọpọ̀ kò rí ṣe lásìkò tó wà lórí àléfà gẹ́gẹ́ bí igbákejì nígbà tí Olúṣẹ́gun Ọbásanjọ́ tó náà pàṣẹ state of emergency láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan bíi Plateau àti àwọn ìpínlẹ̀ míì. Ó ní Àtíkù kò rí nǹkan kan ṣe lásìkò náà. Bẹ́ẹ̀ náà lójúwe El-Rufai wípé paramọ́lẹ̀ ejò ńlá ó ní òun náà tó lóró nínú. Ó ní bẹ́ẹ̀ ni àwọn méjèèjì ṣe rí tẹ́ ẹ bá sì gbàgbé. Ó ṣe àlàyé pé Alhaji Àtíkù Abubakar ó ní mà ti wà nínú ẹgbẹ́ òṣèlú APC tẹ́lẹ̀. Ó ní ti El-Rufai ò tiẹ̀ tí jìnnà bẹ́ẹ̀ ni kò tí ì lọ́jọ́ lórí torí pé láìpẹ́ yìí ló ẹ̀sẹ̀ darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú SDP. Oníṣẹ́ ara àwọn méjèèjì yìí igbó kan náà ó ní wọ́n jọ ń dẹ lọ́dẹ. Bẹ́ẹ̀ sì ni àwọn ọmọlédè Nàìjíríà ní láti ronú jinlẹ̀ láti má tẹ̀lé ẹnu wọn torí pé scam ní gbogbo ẹ̀ lọ́jọ́ ọ̀la. The people who are capitalizing, who might capitalize on this, are not actually opposed to this. They are just opportunists who would capitalize, who will use anything that comes their way to make themselves or legitimize what they claim is their opposition. Can you be more specific on who these people are? Atiku is a former APC person, former PDP operative. El-Rufai, who just last week moved to SDP, that is already blowing up his face because they say they don't want him there. And whomever you've seen who was at the press conference today, claiming that they are opposed to this, have also in the past participated in this kind of impunity. Atiku was vice to Obasanjo for 8 years. We've mentioned Obasanjo's name. He never did a press conference at that time to say it was wrong for Obasanjo to have done what he did during his time against his opponents at that time. El-Rufai, as you know him, is the biggest snake in the house. That one will kill, he will destroy, he will lie. That is how they operate. And they're using this period now to recruit the unwary people of Nigeria. If you fall for it, too bad for you, because these are APC operatives who are mutating in different directions. Gbajúgbajà olóṣèlú tó tún jẹ́ alága kanṣu ní ìpínlẹ̀ Èkó ló ti ṣe bẹ́ẹ̀ dágbére fáyé báyìí lẹ́yìn àìsàn ọlọ́jọ́ pípẹ́ èyí tó gbèdè ní ìpínlẹ̀ náà. Ẹni tó jẹ́ alága fún ìjọba ìbílẹ̀ Àyọ̀bọ̀ Ìpájà Local Council Development Area ẹ̀yìn arábìnrin Bọ́látitó Ṣóbọ̀wálé òun ló ti filé ayé ìsílẹ̀ tó ti dágbére pé ó dìgbò ṣe lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tó fi ṣe àìsàn lórí ibùsùn àìsàn náà. Ẹni tó jẹ́ alága fìdíhẹ́ ní ìjọba ìbílẹ̀ ọ̀hún Ládi Olúwalóní ló fi ìròyìn náà tó fi léde tó sì fìdí rẹ̀ múlẹ̀ wípé níṣe ni Ṣóbọ̀wálé ló ti ṣe bẹ́ẹ̀ dágbére fún ilé ayé yìí láìpẹ́ lẹ́yìn ọjọ́ bíi mélòó kan
ó ní gómìnà ní ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ló ṣe bẹ́ẹ̀ ṣe ìbúra wọlé fún ẹni tó jẹ́ Olúwalóníládì yìí gẹ́gẹ́ bí alága fìdíhẹ ní ìjọba ìbílẹ̀ ọ̀hún kó tó di wípé arábìnrin náà jáde láyé lánàá òde yìí. Ó júwe Ṣóbọ̀wálé gẹ́gẹ́ bí olùfọkànsìn ọmọnìyàn àtẹni tí kò ní ìmọ̀tara rẹ̀ nìkan lásìkò tó wà ní òkè pẹ̀. Ó sì ní adarí rere ni lóbìnrin táwọn èèyàn tó kù tán wò ní àwòkọ́ṣe. Ó ránṣẹ́ ìbánikẹ́dùn sí mọ̀lẹ́bí olóògbé àti àwọn ènìyàn ìjọba ìpínlẹ̀ Àyọ̀bọ̀ Ìpájà yìí wípé wọ́n kú ara fẹ́ra kù bẹ́ẹ̀ lọ́jọ́ yóò ṣe bẹ́ẹ̀ jìnnà síra wọn. Ìpínlẹ̀ Èkó òun náà ni mo sì wà. Ilé-ẹjọ́ ti sọ arákùnrin kan sẹ́wọ̀n oṣù mẹ́ta gbáko lórí ẹ̀sùn pé ó ń ta owó náírà tuntun ní ìpínlẹ̀ náà. Àjọ EFCC èyí àjọ tó ń rí sí ṣíṣe owó ìlú báṣubàṣu àtàwọn tó ń gbógun ti ṣíṣe owó ìlú báṣubàṣu àti níná owó ìlú nínàkúnà ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ló ti gbé arákùnrin tó pe orúkọ rẹ̀ ní Ahmed Saka lọ sí ilé-ẹjọ́ gíga ní ti ìjọba àpapọ̀ tó bẹ ní Ìkòyí ní ìpínlẹ̀ Èkó lórí ẹ̀sùn pé arákùnrin ọ̀hún ó ṣe bẹ́ẹ̀ ta owó náírà tuntun fáwọn ènìyàn. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní ọjọ́ kẹrìnlá oṣù kejìlá ọdún 2024 lágbègbè tẹ́pẹ̀ ní Villadome Event Center Òkété Ebo Ìkòyí ní ìpínlẹ̀ Èkó ọ̀hún lẹ́ni tí wọ́n ní ó gba owó tó tó 800,000 naira ní ẹ̀dọ̀ CBN nínú ìtàṣẹ̀ṣe náà lẹ́yìn pé ó ń ta owó náà fáwọn ènìyàn nínú agbègbè ọ̀hún kó tó di wípé ọwọ́ àjọ EFCC ó wá bá lọ́jọ́ 19 oṣù kẹta ọdún tá a wà yìí tí ṣe 2025. Ó ní adájọ́ tilé-ẹjọ́ gíga ọ̀hún èyún Ayọ̀kúnlé Fájì ló ṣe bẹ́ẹ̀ dájọ́ fún arákùnrin náà lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wípé kó máa lọ sí ọgbà ẹ̀wọ̀n fún odidi oṣù mẹ́ta gbáko lórí ẹ̀sùn ọ̀hún. Bẹ́ẹ̀ náà tó ti gba owó ọ̀hún lọ́wọ́ rẹ̀ láti dá padà sí iléeṣẹ́ báńkì àpapọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí CBN. Ó yá ní ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí Olúwo tìlú Ìwó ti fẹ̀sùn kan Ọọ̀ni tilé Ifẹ̀. Ó ní orí adé náà wá ìṣubú òun lẹ́yìn tó ń tì lẹ́yìn lórí ipò àwọn baba ńlá rẹ̀ tán. ẹni tó jẹ́ Olúwo ti ìlú Ìwó Ọba Abdulrasheed Àkànbí ti Lúwàn ó ní ó mà ti fi ẹ̀sùn kan orí adé tìlú Ilé-Ifẹ̀ Ọọ̀ni ìyún Ọba Adéyẹyè Ògúnwùsì Ọọ̀ni tilé Ifẹ̀. Ó ṣe ní àlàyé nínú fídíò kan tó ń fi léde síta lásìkò tá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ètò Ramadan tó ń lọ lọ́wọ́ yìí níbi tí ó ti ṣe àlàyé. Ó sọ dímọ̀ wípé níṣe ni òun ṣe àtìlẹ́yìn fún orí adé Ẹnìtàn Ògúnwùsì lásìkò tí ó ń díje gẹ́gẹ́ bí orí adé tìlú Ilé-Ifẹ̀ ní ọdún 2015 pẹ̀lú bọ́n ṣe bẹ́ẹ̀ tì lẹ́yìn tó fi dórí àléfà. Ó ní ṣùgbọ́n nígbà tó dórí àléfà tán ló ti ń wá ìṣubú òun láti jẹ́ kí wọ́n yọ òun kúrò gẹ́gẹ́ bí orí adé nílùú Ìwó. Ó fi àpẹẹrẹ lélẹ̀ níbi tó ti sọ dímọ̀ wípé agbáríjọ ìgbìmọ̀ tó ń rí sí oyè ọba jíjẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tí wọ́n ní kó ń lọ rọ́kúnlé níbi ọdún mélòó kan sẹ́yìn onígbà tó ń ṣe ìwádìí níṣe ni ọ̀rọ̀ náà kò sẹ́yìn orí adé Ọọ̀ni ti ìlú Ilé-Ifẹ̀. Ó ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ láti ẹni tó jẹ́ alukoro agbẹnusọ fún Ali Ibrahim tó fi sójú òpó ayélujára orí adé ọ̀hún Olúwo tìlú Ìwó. Ó má fẹ̀sùn kan Ọọ̀ni tilé Ifẹ̀. Ó ní kò wùwà ènìyàn tó ṣe pàtàkì láwùjọ àti pé níṣe ló wùwà aláìmoore torí pò ń dúró tì í gbọngbọngbọn lẹ́yìn tí wọ́n fẹ́ fi ọ̀bẹ yìí jẹ́ níṣu lọ́dún 2015 tó fẹ́ gun orí àléfà. Ó ní ó wẹ̀yìn wò ó nìkan ló mà rí. Ó ní sọ wáyé kí ó tún máa gbé òun náà lẹ́sẹ̀ láti jẹ́ kí wọ́n yọ òun kúrò lórí àléfà gẹ́gẹ́ bí orí adé ti ìlú Ìwó. Ọ̀rọ̀ pọ̀ tí Olúwo tìlú Ìwó tó sọ nípa Ọọ̀ni tilé Ifẹ̀ àmọ́sá níṣe ni Ọọ̀ni tìlú Ilé-Ifẹ̀ ló ti fèsì padà lórí ọ̀rọ̀ òun pé àhesọ ọ̀rọ̀ àti irọ́ tó jìnnà sóòótọ́ òun náà ní àfisùn àti ẹ̀sùn tí Olúwo tó kà sí òun lẹ́sẹ̀. Ó lóun ti dákẹ́ wípé òun kò ní sọ̀rọ̀ lé lórí. Ó ní ṣùgbọ́n níṣe ni ọ̀rọ̀ náà ti ju bí òun ṣe rò lọ. Ó ní fún ìdí èyí orí adé ọ̀hún ti ń sọ tipẹ́ o. Ó ní ṣùgbọ́n òun fẹ́ káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ pé irọ́ tó jìnnà sóòótọ́ ó ní ẹ̀sùn náà tí Olúwo tìlú Ìwó tó fi kan òun.
àwọn agbébọn tá a tún lè pè ní jàǹdùkú náà ya wọ mọ́ṣáláṣí ńlá kan ní ìpínlẹ̀ Kaduna. wọ́n ṣekú pa ènìyàn, wọ́n sì tún ti gbé àwọn 12, wọ́n ti fi páńpẹ́ òfin mú wọn báyìí. lánàá tí ń ṣe ọjọ́ 21 oṣù kẹta ọdún tá a wà yìí, tí ṣe dédé ọjọ́ Jímọ̀, níbi táwọn ènìyàn ti ń kírun àsámúlọ́wọ́ ní alẹ́ ní mọ́ṣáláṣí tí wọ́n pè ní Láyíbílíyà òpópónà Mọ́kúà ní Rigasa Tundunwada tí ń ṣe ìpínlẹ̀ Kaduna. ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna Mansur Hassan bó ṣe ṣe àlàyé pé àwọn jàǹdùkú ọ̀hún náà wá láti ìlú 4 ọ̀tọ̀ọ̀tọ̀, níbi tá a ti rí Málàní Gábàsì, Tundunwasi, Ranvinguza àti Oguwa Baduko, níbi tó ti ní wọ́n kóra wọn jọ, wọ́n sì pọ̀ ní bíbà pẹ̀lú ohun ìjà olóró tí wọ́n fi ya wọnú mọ́ṣáláṣí ọ̀hún. ó ní ṣáájú kí àwọn ọlọ́pàá kan tó débi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀, níṣẹ́ náà ti gun arákùnrin náà ń pe orúkọ rẹ̀ ní Usman Muhammad, náà ti gun ní ìgúnkùgún, nígbà tí àwọn míì tí wọ́n fi ara pa Usman Muhammad ló dákẹ́ lásìkò tí wọ́n gbé lọ sí ilé ìwòsàn láti lọ gba ìtọ́jú. níṣe ni alukoro Mansur Hassan ó ti wá ṣe ní àlàyé pé ọwọ́ ba àwọn 12 lára àwọn oníṣẹ́ láabi ọ̀hún pẹ̀lú ohun ìjà olóró lọ́wọ́ wọn, tó sì ti kó wọn lọ sí gbàgà àtìmọ́lé báyìí, níbi tó ti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lórí ohun tí wọ́n rí lọ́bẹ̀ tó ń fi wàrú ọwọ́ nípa ìkọlù tó ń ṣe sáwọn jàmáà nínú mọ́ṣáláṣí tó ti ń kí àsámú náà. ìjọba ìpínlẹ̀ Èkó ń gbé ọkùnrin yìí relé ẹjọ́ láìpẹ́ yìí látàrí pé ó dalẹ̀ síbi tí kò bá òfin mu ní ìpínlẹ̀ Èkó náà. àjọ wọléwọlé ti ìpínlẹ̀ Èkó tán pè ní Lagos Waste Management Authority oníwọ̀n mà ti sọdún mọ́ pé níṣe ni arákùnrin Wálé Akíndéǹgbé yóò kọjú sílé ẹjọ́ láìpẹ́ yìí lórí ẹ̀sùn pé ó da ilẹ̀ sí agbègbè tí kò bá òfin mu lójú òpópónà tí wọ́n pè ní car wash bus stop òpópónà Ìdímù ní ìpínlẹ̀ Èkó, gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ kọmíṣánná fọ́rọ̀ agbègbè àti ọ̀rọ̀ omi ní ìpínlẹ̀ Èkó Tókunbọ̀ Wàhábù bó ṣe fi sójú òpó ayélujára rẹ̀ pé ní 20 oṣù yìí ó ní ọwọ́ ba arákùnrin tó pè ní Wálé Akíndéǹgbé yìí lẹ́ni tí ó lọ rè gbé ilẹ̀ sí ojú òpópónà ní alẹ́ ní èrò kan rẹ̀ báwọn ènìyàn wọn kò ní rí òun mu, ṣùgbọ́n tí àjọ wọléwọlé ní ìpínlẹ̀ Èkó tí wọ́n fi ọwọ́ òfin mu láti gbá mú ní etí ṣòkòtò pé ọwọ́ ti tẹ̀wọ́ báyìí, ó sì kọjú sí ilé ẹjọ́ gẹ́gẹ́ bó ṣe sọdún mọ́ pé ó wà nínú ìwé òfin ti ọdún 2017 ti ìpínlẹ̀ Èkó náà. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. kí oníyẹn wípé ẹṣẹ ọlọ́kẹ́ ẹṣẹ ń tẹ́ bá wa jẹ́ ẹkú àìbínú. àwọn fídíò tá a ti mẹ́nubà àṣáájú nínú àwọn ìròyìn á ṣe àfihàn èyí tó kẹ́yìn ní ìparí ìròyìn wa fún ti àsìkò yìí. ǹjẹ́ títí di ìgbà tá a tún padà máa pàdé, ó kọ́ mi ò ní yí padà. àyànfẹ́ Elédùmarè òun náà lèmi ń jẹ́, èmi ní màá wá, ẹ̀yin náà ní sì máa bá. ó dàbọ̀. What's your name? Wale. Go and pick that waste that you don't put. So why do you have to bring it there? Mr. Bishop, just for this year. Okay, if what you call happen, you know they use PSP for that house, or your landlord never tell you how you they use for that. That's not that one. I don't see. I don't see. Which street? Name of the street. Number what? I just need to, okay, you pick it up. Let's go to the letter. There is no problem. We need to get your documentation. The reason why you brought it. I'll carry it. No, we have to do that. No, it's part of our job. It's part of our job. That's the only option. It's either we take it to Shudi.
you should have a general bin where all the people that lives in that compound, where they save their waste before disposing. So do you have a bin in your house? Do you have a waste storage facility in your house? The whole compound. The normal process is not okay, let's. Oga, carry this waste enter. That's the process. You people pay PSP and they come every week to pack your debt. Yes. Every week. Yes, I want to okay. Why should I? It's just a confirmation that you pay. So why somebody needs to come to bus stop to come and dump waste? Let me call you. We are from Loma. Yes. We caught this man dumping waste on the. Okay, sorry. Yeah, okay. We caught him dumping waste on the road median. So we want to know the reason why he has to bring the waste to the bus stop. So we want to ask, do you people pay for PSP? Okay, they just call me. Okay. They just call me. Okay. And they never know. Never be the place he has been before. That is right. Okay, yes, somebody confirmed that they pay and Loma come every weekend. Drum tí a máa ń kó ilẹ̀ sí ńkọ́. Ṣẹ́rí ẹ̀sà ṣẹ́rí bíjọba ṣe ṣe ètò ẹ̀ ní pé ilé tí àwọn èèyàn bá ti ń gbé wọ́n láti ní drum, kì í ṣe pé wọ́n máa ṣe kélekèle. Ẹ ra drum tí gbogbo tó bá jẹ́ méjì ni tí gbogbo ilé máa gbélé sí. So èèyàn kan ò sí nílé, èèyàn kan wà nílé, tí PSP bá ti dé wọ́n á kó lẹ́yìn. So kò sọ̀rọ̀ pé ẹni ìsínlé ni o, mi kò síbi tí mo fẹ́ kó lẹ́yìn sí. Tó bá ti pààkì tó ti gbé sí àyè kan bẹ̀yìn. That is the responsibility of the government of the house. No, kò kì í ṣe response, kò sí níbí. Wọn ò ṣe ní ìlú òyìnbó tó ti ń ṣe náà, wọ́n ń sanwó lé lórí ni. So wọ́n ń san council tax. So ẹni tó nílé àbí tenant arrangement ní láàrin wọn pé ó yá o, ẹ̀yin tenant ẹ dá owó drum tá a fẹ́ fi máa kólẹ̀ lélẹ̀ ó ti tán. So drum yẹn wà important, sir. Mr. Wale, are you Mr. Wale? Okay. Mr. Wale what? Akíndéyìnbí, okay. Jẹ́ǹtì táwọn èèyàn lọ́sẹ̀ tó kọjá. Kí náà wà lọ?